babaláwo lèmi. Bẹ́ẹ̀ni, oníṣègùn tó dájú, èmi kì í ṣe evangelist. Daddy, àwọn evangelist ọba daddy mi ní kí n tẹ̀ ń béèrè. Daddy ẹ̀dá. Bọ́bọ́bọ́ yìí ó sọ fún mi pé evangelist ọba lélẹ̀ náà. Ìparọ́ àwọn evangelist ọba. Shut up! Are you kidding me? Ọ̀rọ̀ yìí ta kókó bákan o. Ọba Solomoni nínú Báíbù, ó fẹ́ ìyàwó 700, ó ní àlè 300. Àwọn kan dẹ̀ ló bímọ mẹ́ta, àwọn kan ló bí 5 àti ẹ̀mọye ọmọ tó bí. Ṣùgbọ́n tó bá wá jẹ́ mẹ́ta náà ló bí. Báwo ló ti jẹ́? Láàárín obìnrin 1000. Kí ló ń? A ní láti wá bá kókù káyẹ̀wò. Kí ló? Hello, young man. Come here! Sorry, sir. I'm looking for Evangelist Oba. Evangelist Oba. So that is looking for my daddy. Okay, that's your dad. Yes. Someone there? Yes, it's my dad. Let's go. Tàbá wá bá kókù táàrí ọ̀rọ̀ Solomoni yìí ẹ̀ka wo Lẹ́fítíkù náà. Torí Lẹ́fítíkù àti Ábákókù òkú ló parí méje. Ọmọkọ́mọ ni ẹ o. Láti ẹ̀kan àti ró ẹni fùfú níbí mo ní kó ra fùfú wá níbí láti ẹ̀kan ọbẹ̀ tí mo fẹ́ fi fùfú jẹ gán ti tutù níbẹ̀ yẹn. Ẹ má bínú, ó jọ mú lọ́nà ni. Ó dọ̀kú mú fùfú ládùúgbò ń bí ní síìtì wáyé ló dọ̀kú ti mú fún fùfú lásán. Ẹ má bínú. Fùfú ọ̀hún dà báyìí. Ọ́fíìsà ẹ wọlé. Ẹ wọlé. Mama K. Evangelist ọba ilé. Are you Evangelist Oba? Èmi kò sí ẹ̀fà ní orúkọ mi rí débi tó bá fẹ́ wà ń bẹ̀. Babaláwo lèmi. Bẹ́ẹ̀ni, oníṣègùn tó dájú, èmi kì í ṣe evangelist. Daddy, àwọn evangelist ọba daddy mi ní kí n tẹ̀ ń béèrè. Daddy ẹ̀dá. Bọ́bọ́bọ́ yìí ó sọ fún mi pé evangelist ọba lélẹ̀ náà. Ìparọ́ àwọn evangelist ọba. Shut up! Are you kidding me? Àbí ó ti parọ́ fún yín pé mi ń bàbá òun. Nǹkan tó sọ fún mi Ẹ nìyẹn. má dá lówó o. Ó lè jẹ́ àwọn ọmọ olè tó ṣe kó jísà lẹ́sìrì tí wá ní o. Bàbá ẹ̀dá. Ẹ̀rí rùngbà wọ́n ní rùngbà ẹ̀wọ̀ rùngbà yìí. Ẹ̀yin evangelist ọba. Kí ló ṣe? Hello sir. Tí bá padà discover pé yín ní evangelist ọba, nǹkan tí màá fojú yín rí. Ẹ lè padà discover ẹ̀ pé mi ní evangelist ọba. Ó lè lè fi ṣe evangelist ọba. Tẹ́lẹ̀ bàbá tó bí bàbá mi adáhùn ṣe ni. Ó bí bàbá mi doníṣègùn. Nígbà tí bàbá mi bí ẹ̀mí tán, èmi wá di bàbá aláwọ̀. Daddy ni ọlọ́run pè yín. Dáàdì ẹ̀ dàbí kan sí ẹ̀ ní. Tòmí dáàdì ẹ̀ mọ̀ o. Tó o fẹ́ rí náà gàgà. Èmi kì í ṣe bàbá ẹ̀ o. Hey, what's going on here? What is going on? Ẹ̀sẹ̀ o. Ṣẹ̀rí bínú ṣe rí gangan. Ọ̀rọ̀ obìnrin evangelist ọba lóde. Okay, àwọn evangelist ọba. Yes, sir. I'm a pastor. Pastor Isaac ló kọ mi. So mi ò kì í ṣe evangelist. Pastor evangelist ọba ló ń jẹ́ o. Hello, young man. Are you evangelist Oba? Shut up! Are you evangelist Oba? Òun ni má tún kálò lò mọ́. Àní wọ evangelist ọba. Yes or no? Yes, I am. Congratulations, sir. Congratulations. Inú mi dùn láti rí yín. I'm so happy. Tẹ́ bá rántí time last week Monday ẹ ṣe program kan church. Program yẹn lágbára gan. Last week. Oh yes. Yes. Ojú mi rí ìyanu. Ṣé rí contract tí mo lose? Contract mo bá yín sọ̀rọ̀. Contract tí mo lose. Ṣé believe pé wọ́n dá padà fún mi? Oh, wow, that's good. So testimony mo mú ọ. Mo dẹ̀ ready láti ṣe nǹkan tí bá fẹ́. Wow. Because the program was so heavy. Mo gbàdúrà. Mo dẹ̀ rí àmì pé ikọ̀ ìyanu ṣẹlẹ̀ nínú ayé mi. That's God. So torí náà mo ṣe wá fún yín ní Nǹkan kékeré ìkẹlẹ́ mi mẹ́rìndínlẹ̀. ẹ má bínú kó kéré o. Kí ló ṣẹlẹ̀? Bá mi mẹ́rìndínlẹ̀. Ẹ gbà. Ẹ má bínú kó kéré. Bẹ́ẹ̀ni. Ọ́fíìsà ẹ pẹ̀lẹ́ sà. Ṣé ẹ rí àkàrà fún mi? Ọlọ́run kò dáwọ́lé yìí. Ṣẹ́rí tábánikà wo ní ìwé Abakú? What are you trying to say? Abakú kò sọ̀rọ̀ tó lágbára gé. Bẹ́ẹ̀ni. Tabakú ni Abakú tàbọ̀ sí Lẹ́fítíkù. Òun náà sọ̀rọ̀ tó lágbára gbé. Ẹni pé kùkù ló parí méjèèjì. Kùn bá àwa o. Bẹ́ẹ̀ni, ọ́fíìsà èmi tí ẹ̀ ń wòye gangan láǹpẹ̀ ní evangelist ọba. Ṣé wa ó kìsà? Bẹ́ẹ̀ni, Ṣé ẹ̀ ká gbó rárá? Ẹ fẹ́ rí wèrè. ẹ wúrà ọkùnrin tó dúró yìí. Àkọ́bí mi ni èmi mọ bí. Mo ṣe ní pé méjì jọra. Jọ mí. Mo sọ fún yín Jọ mí. Èmi mọ bí.
ṣé wá rí dọ́là tẹ́ ẹ kó fún wọn yẹn èmi ló tọ́ sí torí mi mo ṣe program láti Monday ẹ bá ń gbà àwọn evangelist ọba. ṣebí kí n gbà kí n kó fún yín. bẹ́ẹ̀ ni ẹ gbà. ẹ wá. má tì mí ìṣúwẹ́ tèmi sẹ́nu. kò sí kankan ẹ fún mọ́ bá. Officer, I'm saying there's nothing to do for you. There's nothing else for you to do. Can you just thank you. Every week, Lama Sheikh. Every week. I get to buy you, sir. He shot you. Go and bless you, sir. Come on. Praise God. Obi ṣé kúrì ẹ pé ṣó o mọ̀ pé Ọlọ́run ti pè mí kó tó pè ẹ́. Yes. Bẹ́ẹ̀ni Ọlọ́run ti pè wọ́n láti 100 years. tipẹ́tipẹ́ láì fi àkókò ṣòfò kó dọ́là tán kó fún ẹyẹ kò kó lé mi lọ́wọ́ bá. Sherry, lótìtọ́ èmi lówó yìí èmi kọ́ ló tọ́ sí but that's the grace of God. Irọ́, this is grace of devil. Kó owó tó wà lọ́wọ́ ẹ fún mi. Impossible. Dádì mi ẹ ṣí mi lẹ́ẹ̀kì. Bẹ́ẹ̀ni o sí lọ kankan sí ẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ wo. Ìwọ náà ń bọ̀ òun mú sójà bọ̀ o lè sọ pé wọ́n fẹ́ fún yín lówó ni o ẹ̀jọ̀ ń kó gìrìgìrì. Mi mú. Wo bí rákùn. A máa ríra. Tí wọ́n bá ti bí ẹrẹ gbégbèsè kan níbẹ̀ yẹn kó o má kò wọlé ìwọ gbéra kúrò níbẹ̀ yẹn. Àbí Kówó jáde. àbí o fẹ́ kówó jáde lẹ́rọ̀. àbí o fẹ́ sí tí n bá sí ẹ ní àbàrá lórí evangelist. Ẹ kó dọ́là yẹn lọ. Ẹni sùúrù ṣe rí owó àmàjọ sí àríwọ̀ ẹni sùúrù. sójà tí bọ̀ Rọ́ọ̀nù. njébùtà. Ẹ pẹ̀lẹ́ gbogbo ènìyàn adára fún yín Ọlọ́run kó dáwọ́lé yín ẹ rí mo fẹ́ gbà yín níyànjú mo fẹ́ rọ̀ yín mo fẹ́ bẹ̀ yín ẹ lọ subscribe sí Mstarcomedytv ẹ máa rí n tó fọ́ọ̀nì lọ́pọ̀lọpọ̀ tẹ máa wò níbẹ̀ mo tẹ bá kọ̀ tẹ́ ò ṣe bẹ́ẹ̀ fúnra mi ni máa jó dátà yín tán.